lẹ́yìn ìgbà tá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kan ṣo tí ò ní orogún tí ò sẹ́ni tó fi jẹ́ tí ò sẹ́ni tó máa yọ fóònù bẹ́ẹ̀ ọpẹ́ ní fọ́lọ́ àrí yín àwa ká lẹ ṣe fún Ọlọ́run lẹ ṣe fún adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so alájà wa Surorat Ọlátànwá alhamdulilayi arọ́wọ́ yín o àwọn ká lẹ ṣe fún Ọlọ́run lẹ ṣe fún kò sí pé ẹni àwọn bùkátà kan wájú Ọlọ́run bá àdúrà bùkátà yín gbogbo tó ń jẹ́ ẹ̀dùn ọkàn pé kíní ń dà mí láàmú lọ́kàn ọlá mi yọ kúrò ní ẹ̀dá gbọ́dọ̀ lọ bùkátà ẹnìkankan náà ọlá bá àbíà bùkátà ẹnìkankan pọ̀ fún ilá gbọ́dọ̀ lọ gbogbo ń tẹ̀ ń wá ní ti dáadáa ọlá jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ lọ́lá iná fẹ́yìnà ọmọ balógun aliyaja sùúrọ Ọlátànwá lẹ́sìn lọ́yẹ̀ àgbẹ̀kẹ́ ọlọ́mọjọ fọlápìtàn kò lọ́lárí. alánú ní tọ́jú ìkárí ọ̀nà. àkùnbí àpọ̀tọ́ lọ́hún ṣe lẹ́ni tí ó kò ní mọ̀ rárá lánàá nìyàwó fi sọ pé ọ̀nà ẹ̀ má lè àǹfààní ẹ̀ ó kó kéèyàn ṣàpọ́nlé. aládùúró ti àgbáyé ní àbẹ̀kẹ́ màmí Ọlátànwá mi sùúrù. mi ò ní ẹni gbàgbọ́ kó ṣẹ́kù. CEO Alex TV ò ní jábọ́ kó wọlá iye ọmọ